ìṣẹ́jú àáyá ni ìròyìn. ìròyìn ní ìṣẹ́jú àáyá. ìkànnì Jígí Alára 24. ó tún ti yá òwe jájọgbọ́. lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. ìròyìn ní ìṣẹ́jú àáyá. ẹ kú dédé àsìkò yìí o. ìròyìn ìṣẹ́jú àáyá láti ìkànnì Jígí Alára 24. Abímbọ́lá Olúwatósìn Ọ̀dẹ́mọ̀ lóníròyìn. ìròyìn náà rèé o. èmi kò ní ṣe akótilétà ọmọ ọ̀dọ̀ tẹ́ ẹ bá dìbò fún mi gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ondo, Mímíkò Àbáàsì sọ̀rọ̀. Bàbá mi MKO Abíọ́lá ṣe wíìlì sílẹ̀, àmọ́ ìyà ń jẹ àwọn ọmọ rẹ̀ kan débi pé a kò rówó ra bàtà sẹ́sẹ̀. Ariwo tún sọ lórí ikú Mohbad. Ọ̀rẹ́ tímọ́tímọ́ rẹ̀ Primeboy lérí láti pe ìyá olóògbé lẹ́jọ́. Mákindé ní ìjọba ṣetán láti san 1,70 náírà gẹ́gẹ́ bí owó oṣù tó kéré jùlọ lọ́yọ̀ọ́, àmọ́ ìdúnàdúrà gbọ́dọ̀ wáyé. Gómìnà Enoch ṣàlàyé ìdí tó fi yan ọmọbìnrin rẹ̀ sípò aya gómìnà ìpínlẹ̀ Akwa Ibom. Ọkọ gún ìyàwó tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ pa, ó tún dáná sun ilé mọ́ lórí ní ìpínlẹ̀ Èkó. Ìbẹ̀rùbojo pa ẹnìkan bí àwọn olùfẹ̀hónúhàn ṣe dáná sun sẹkítẹ́ríàtì ní ìpínlẹ̀ Rivers. Ilé-ẹjọ́ ti dí owó ìgbanisílẹ̀ àwọn olùfẹ̀hónúhàn ẹ̀fòpin sí ìjọba búburú kù sí mílíọ̀nù 5 náírà lórí ẹnìkọ̀ọ̀kan. Àwọn aṣòfin kan sára sí Soludo lórí ìgbésẹ̀ tó gbé láti fòpin sí ìjà abẹ́nú tó ń lọ ní ìpínlẹ̀ náà. Àwọn agbófinró wọ́n mú ẹnìkan tó fẹ́ jí èèyàn tó ṣẹ̀ṣẹ̀ dé láti ìlú ọba gbé tó kì í dùn kó pọ̀. A ní ìjù báyìí lọ ní abala ìròyìn ìṣẹ́jú àáyá láti ìkànnì Jígí Alára 24. Ẹ má gbàgbé láti bá wa subscribe sí ìkànnì yìí. Abímbọ́lá Olúwatósìn Ọ̀dẹ́mọ̀ lóníròyìn. Títí di ìgbà mìíràn tá ó fi re àtayọ̀ pàdé. Ire lójú owó ń rí. ìkànnì Jígí Alára 24. bàbá gbogbo.